bá sì jókòó tá ń ṣe Maulidi Nabi yìí báyìí níwájú bàbá wa Alhaji àgbà bàbá lọ yanjú nǹkan kan ni ò jẹ́ àrí wọn jókòó Ọlọ́run jọ̀ọ́ jàre máa bá fi sọ rẹ̀ sọ wọn mo fẹ́ kí Amina orin ilẹ̀ dáadáa ibi wọ́n wà báyìí tí wọ́n máa bẹ pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú okun ara pẹ̀lú dáadáa ìfọ̀kànbalẹ̀ tágbàlagbà máa ń lò ẹsẹ̀ àmì jàmá Suratul Kawthar bi rabbil falaki bi rabbin nas. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna dhanaka huwa al-abtar. Bismillahir Rahmanir Rahim. أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الناس الذي يوسوس في صدور الناس àmín. Àná làáfà wa Alámọ̀yọ̀ bẹ̀rẹ̀ la ṣe wá sí ń bí àfáwọ̀ lẹ́sìn wá wọnú Maulidi yẹn gbogbo aníwàsí tí ń bá ń bọ̀ nísìn yóò mọ̀ mú kọ̀ọ̀kan ni ẹni ó bá fẹ́ mú tàn rẹ̀ yóò mú lára wà sí àfá ẹni ó bá fẹ́ mú àkàlákù rẹ̀ mùjísàtù rẹ̀ Maulidi Nabi yìí bẹ̀rẹ̀ náà nù sallallahu alaihi wasallam. àwa sì wà nù tá a jẹ lógún lọ́dọ̀ àfáwọ̀ Alhaji àgbà pé a sì Maulidi síbẹ̀ ni ní ẹjá fi mọ̀láyà ṣe Maulaya salli wa sallim daiman abada. Àfà dáadáa yìí ìmì mọ̀ fẹ́ kọ́ lọ ní àbánà Mauliduhu àǹtí bí ó ń sórí yàtí bá mọ̀ bí tàdà yìí mínú àbánà Mauliduhu àǹtí bí ó ń sórí yàtí bá mọ̀ bí tàdà yìí mínú agbọ́ lẹ́nu àwọn àfà ọjọ́ kó lọ́dọ̀ àwọn àfáà ó sì wọlé púpọ̀ pé ẹni ó sì ló ń bẹ tó sì rí bẹ́ẹ̀ wọ́n ní bọ́ ọba fẹ́ rí Ànábì Muhammad wọ́n wí ní yàyí marat ha gbogbo mọ́díwù táwọn èèyàn ṣe láyé Ọlọ́run fà àlùbáríkà sí ti àfáà búṣẹ́ rí wọ́n ní bọ́ ọba àwọn alákàlẹ̀ tí wọ́n fún wa bọ́ ọba ṣe báyìí tó kí ìṣá ìtàn láyàjọ ọjọ́ àlàmísì tó wá ṣàdúrà sàlátù fànábì púpọ̀ lóru àlàmísì mọ́júmọ́ jímọ̀ tó wá ń ṣe Maulaya sọ́lì ẹsẹ̀ kan Maulaya kan níbi búrúdà tó wá ké búrúdà délẹ̀ ẹsẹ̀ kan Maulaya sọ́lì kan tó bá ké délẹ̀ pẹ̀lú sàlátù dáadáa bẹ́yàn bá ṣe kò ń gẹ oríire ń bẹ̀ yóò sì rí Ànábì Muhammad. Maulaya sọ́lì wọ́n sọ́lì mọ̀dáàrí wọ́n ní àbàdà على حبيبك خير خلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم على حبيبك خير خلق كلهم أبانا مالده yàtí bá mọ́ bó tàdà yìí nígbà fàbú sí rí tọ́bá kíkà Ànábì débì kan ọwá ha kọwàá mọ́ tí ò wí mọ́ ìwọ́n dàmú ìwọ́n lọ ń bọ̀ Ọlọ́run ló wá bá parí ẹ̀ ẹ wá béèrè pé èé ṣe tí mo fi pè é lọ́lọ́run kíkà ń gbọ́ átífù ní kọ̀mẹ́rin tí ń wù bẹ́yàn bá sì dé mọ́sàrì ní Askandariya búrúdà ni wọ́n máa fi ń ṣe wírìdí ni ìjọ jímọ̀ ní báyìí ní ẹ bá ti kéjìmọ̀ tán ó sì lọ péjọ gbogbo àwọn jàmáà àfà àbúṣẹ́rí kànga rẹ̀ ń bẹ̀ báyìí ní Askandariya wọ́n wàá rọ kiri kára wọn wọ́n wàá mọ̀ ké búrúdà wọ́n sì ń gbá Ọlọ́run bí wọ́n fi sí èyí tó dájú tó ìlọ fi ròyìn Ànábì náà ni pé wà annahu khairu khalqillahi kullihim kọ́lọ̀ wọn jọ jàrí kọ́ wá dákù dúnbẹ̀wò
níbi tí Anabi bú bí tí mọ̀láyà Ìmáàmù Búṣẹ́rí wínú ó ní fàmábúlágù lè ilimi èyí tó dáa jù tó lè wí nípa ń ṣe Ọlọ́run annahu basharun náà ní kó pa Anabi ní abára ní o kìí ṣe màláíkà kìí sì ìsàlẹ̀jẹnu ọwọ́ abàdébẹ̀ tán kọ pé èèyàn ní o kọ̀ wá mọ́ tí ó fi parí rẹ̀ ìwọ̀n dàmú ìwọ̀n gbọ́ hátífù ìkan náà wá ń sọ fún pé wá annahu khairu khalqillah ẹni sallallahu alayhi wa sallam a ṣe àsàlátù bàbá wa Alhaji àgbà tán gbé kalẹ̀ àwa máa pè àsàlátù ní àsàlátù kàmàlíyà àsàlátù múndíyà ń bẹ sọ̀látù lè kámílà ń bẹ kọ́dà sọ̀látù lè fàtí ń bẹ àbí náríyà ń bẹ sábíkì ń bẹ Ibrahimiyya ń bẹ kọ̀wásí tó ṣe tí èsà sàlátù kọ́dà wọn àtúnpè kan ní sàlátù rìdọ́ sàlátù zátíyà náà ń bẹ sàlátù lè múnkìdà ń bẹ àmọ́ ṣe rí àsàlátù àwọn Alhaji àgbà tó gbé kalẹ̀ bó ṣe ṣọ́ọ̀tì tó ń gbogbo nǹkan ló pé ń bẹ àáfàá wa kan wá wí fún mi ńlẹ̀ wọ́n ní àáfàá ẹ̀wà ń bẹ wọ́n ní nítọ́lọ̀ ń ṣe fún mi lára Alhaji àgbà wọ́n ní ìkàn kéwú lọ́dọ̀ Alhaji àgbà ni ọmọ kéwú mọ́ ní mí ọ̀wá sẹ́ni tí ò lè tó lè challenge mi lórí rẹ̀ wọ́n ní ànàkùnmọ̀lá ìfẹ́ dàpọ̀ àfáà wa náà ni nílẹ̀ yìí náà ni wọ́n ní bàbá fúnra wọn lọ́yọ̀dá àsàlátù fún àwọn lójú oorun àwọn wá dìde àwọn wá lọ bá bàbá àgbàgídó mà nítorí bọ́sẹ̀ mi àwọn ni pé Ọlọ́run ó fún àwọn ní kinní kò ṣe wá fún àwọn ní sọ̀látù bàbá wa àgbàgídó mọ̀ ní àsàlátù Allahumma salli ala sayyidina Muhammadin salatan muhsinatan ala sayyidina ila ko ba ani Allahumma salli ala sayyidina Muhammadin salatan muhsinatan ala sayyidil muhsinin àsàlátù bàbá wa Àgbàgídó wọ́n wá ní bàbá wọn sọ fún àwọn pé bàbá wa Àgbàgídó mọ̀ bá wọn sọ fún àwọn pé Ọlọ́run kò fàsìkò yìí bẹ Ọlọ́run bá ké bàbá wa àgbà ní kọ̀rọ̀ ẹ̀dàkùn ẹ̀sẹ̀ àmín wọ́n ní bàbá Àgbàgídó mọ̀ wá ń sọ báwọn fáwọn pé ní orí àsàlátù nìní tó bá lù báyìí tó lù báyìí ọlá lùbáríkà débi pé èyàn ò lè fi béèrè kankan wájú Ọlọ́run kó tó káwọ́ kú Ọlọ́run ó sì máa ṣe nǹkan ń pàkíyèsí wa sí ká má fojú dí ni jòkó pọ̀ lásàlátù fún Ànábì Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam òun nìkan bọ́rọ̀ bá dúró lójú tọ̀ mọ́ tó ṣe mọ́ másàlátù wọ àfà dáadáa ni àfẹ́ ẹlẹ́rù ihe ìmọ̀ ni tá a mọ̀ àmọ́ akàngbọ́ pé wípé idha kunta fi hammin wa gammin wa shiddatin fa asbahta mahzunan wa qal وغم وشدة وأصبحت محزونا وقلبك في حرج. ó ní wọ́n máa yá mi tọ́ wọ́n mi wá sí Àlàjí àgbà. tó bá wà nínú ìbànújẹ́. wàgámí ìwé kún mú ọ tí bàyàn nú jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìrówó náà tẹ́lómi owó lọ́pọ̀ fẹ́ lómi. bó láṣẹ wá délé báyìí Ọlọ́run òjò ló tún rọ̀ yìí nìsìn ẹlòmí ò lówó tí ó fi gun taxi owó lẹ́lòmí inú jù ní òjò gbádùn ọmọ lẹ́lòmí ń béèrè níwájú Ọlọ́run ọmọ lẹ́lòmí bí jù ní talé máa lérí Ọlọ́run dákun jẹ́ agùn lẹ́mi Ọlọ́run dákun jẹ́ agùn lẹ́mi iná ń tẹ́lòmí ẹlòmí ti gùn lẹ́mi nísìnyí sì ń béèrè kọ́lọ̀wọ́n ọ̀pá àwọn kèèpá gbogbo ìbànújẹ́ yóò tí wọ́n ń bẹ lẹ́mi rẹ̀ wá sí dàtín tí lè kókó mú ọ ara ní ọ́ àsìbáhátà màhàzúnà ọwá dẹni tí ìbànújẹ́ gbé ìyàwó kọ́dà wà kọ́lé bùkà fi hàrájì gbogbo bó ń ṣe rìn lọ tó ń rìn bọ̀ ọkàn rẹ̀ ń ṣe ní pẹ̀pẹ̀pẹ̀ ọkàn bá sì ti ń ṣe pẹ̀pẹ̀ ní bp òjìnà síyàn ọwá sa gbogbo ń tọ́ yẹ kó ọ̀sà ọkọ̀ wá mú àfà wá ní jẹ́ ń dá olóògùn fasọ́lì
sì yóò wà nẹ́bì. Àfáàní tó ṣe tó fi bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ yìí sọ́lẹ̀ alàlẹ́ mọ́kútá alàlẹ́ hádìlì bàṣírì máa sàṣàlátù fún nẹ́bì kọ́kọ́. Ẹ bá ń wí kàdírà. Àfáàní máa wá bí mi pé mélòó ni máa ṣe. Ẹlòmí ọmọ wí ní sí pé ẹ dákun mélòó la máa ṣe o. Ó ní kẹ̀dírà máa ṣe kọ́pọ̀. Fàyínà láàyá tí kàbílì fàrájì ìwé kù tí ń bẹ pẹ̀lú rẹ̀ Ọlọ́run ó sì mú kú. Ọlọ́run abẹ́ ọ́ àfìjòkó yìí bẹ̀ ọ́. Àlàájì àgbà ló ní àáfà àgbà ló sàsọ́ọ́lẹ̀. Gbogbo ìbànújẹ́ tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa mọ̀jẹ̀ agbé délé mọ́ lónìí. Ẹni ọ̀dà fún mọ̀jẹ̀ ọ̀sà ìdámọ́. Ẹni tí ò tí ì jọra wọn Ọlọ́run jẹ́ ọjọ́ra wọn. Ara ọpẹ́ kan tá a fẹ́ dá lónìí wàá lè mọ́tò wa ló mọ́tà. Ọ̀kanú àwọn ọ̀kẹ́ Ọlọ́run wọn ìyàwó rẹ̀ bímọ lónìí. Ó wá ní 1,000 naira yìí àwọn fi dúpẹ́. Àmìra wa náà ní women week wọ́n ti mú wá kọ́dà wọ́n sì ti dá adéyà yìí. Alájà yà àkọ́dù náà mú tiwọn wá. Àtẹ̀mí àtiwọ náà Ọlọ́run kọjọ ọjà rẹ kọ́ dàkún. Any problem? No problem. Kálukú ń débì lálẹ́ ni. Kálukú ń wègèlé wọ́n fi ojúra wọn lọ ní náà ni o mọ́ máa ṣe hùn. Sọ̀rọ̀ ẹni tó ń ṣe hùn sí hùn ń pa tiẹ̀ mọ́ra ní tiẹ̀ ju tiẹ̀ lọ. Kàfíìrà. Àsàlátù rèé bá sì ṣe ẹsẹ̀ àsàlátù mẹ́ta yìí. Ọlọ́run wọlá Ànábì Muhammad máa wà láà gbogbo wà yìí nínú owó dùn délẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run. Àwọn ẹrú Ọlọ́run tá a máa wá gba nǹkan fún bí ẹjá fi yíhun náà mú jẹ gbogbo ń tá a bá rí tá fún wọn nísìnyí á wàá pín fún wọn. Àwọn ti dà níyàn sí báyìí inú wọn wàá dùn. Ọlọ́run dákun dé mẹ́rin kọ̀ọ̀kan àwa náà dùn. Ká ní Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Alájọ ọlẹ́sìn níjẹ̀bú bàbá wọ́n bí ma bàbá ni wọ́n wá sọ a máa wá pè wọ́n bàbá. Súratul Kawthar kan ẹ dájọ fún wọn bẹ́ẹ̀ bá fi débẹ̀ padà ẹ kàánú Ọlọ́run tẹ̀ rírí ni inna a'tainaka. Alhaji wa Abdul Samad alákùkọ Alhaji Abdul Samad ẹni Allahu Akbar Ọlọ́run tún sóore kan fún wa ọ̀kanú ọmọ bàbá wa Alhaji àgbà Alhaji Abdul Samad alákùkọ àwọn ni tíbi mamu ní Port Novo ní àjàṣẹ́ Port Novo Ọlọ́run mọ́sàdé wọn sàyè náà pẹ̀lú àlàáfíà mọ́jàró ni wọn kò sì mójútó wọn dáadáa gbogbo wọn tẹ́wà Ọlọ́run bá sọ wọn dáadáa inna a'tainaka. Ajé ọlọ́wọ́ sẹ́ dárí wọ́n ráyẹ̀. Àwọ́dà. Ajé ọlọ́wọ́ sẹ́ dárí wọ́n ráyẹ̀. Alájẹ ọlọ́wọ́ ẹ máa bọ̀. Àwọn ṣẹ̀ṣẹ̀ darí ọ̀dọ̀ Anabi Muhammad ni. Ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀. Ajé ọlọ́wọ́ wọ́n ẹ̀sẹ̀ dé ni ẹ máa bọ̀. Ẹ wá fi ẹsẹ̀ fátíà fún gbogbo wa o. Ẹ máa bọ̀ wá ṣe fátíà. Sí kálukú tí ń sanwó àwọn ẹrú Ọlọ́run yìí. Ọlọ́run jọ da fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Àti mo ìdí àbíjọ àti wà wọ́n rọrùn àti lọ́pọ̀ padà. Alájì Muyideen l'Abidjan Ọlọ́run jẹ́ ẹ máa lo ẹ̀fọ̀kànbalẹ̀. Kéwú tí wọ́n kọ́ àwọn òní gbàgbé rẹ̀ o. Bẹ́ẹ̀ni wọ́n bá lọ Mọ́kà tó dé. À béèrè àlùbáríkà lọ́dọ̀ Ọlọ́run látara rẹ̀ ni. Gbogbo wa máa wá dà níyẹn nísìnyí. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó ní tó fẹ́ kàlùbáríkà bàbá ọmọ bẹ lára rẹ̀ lọ yóò mú Muhammad Kamal dé yunifásitì. Bá a bá ń bá yẹn ṣe àbá ṣe délẹ̀ ní kọ́ wá lè sọ pé ọmọ mi lọ́nṣà ìsìlámù primary Muhammad Kamal dé ọlọ́nṣà ìsìlámù secondary school ó tún wá lọ parí ẹ̀ sí kò tí kò kẹ́mbì kan rí àmọ́ yóò lọ yunifásitì àlùbáríkà bàbá ni yóò wá sẹ́kọ̀ọ́ lù wọ́n la gbogbo Ọlọ́run gbogbo wọn yóò sì máa dáa fún wọn sí. Ẹrú Ọlọ́run kan bẹ́ẹ̀ ló lè bọ́ wọn dààmú rẹ̀ kọ́lọ́ fún sọ̀rọ̀. Ẹrú Ọlọ́run náà Ọlọ́run bá ṣàánú rẹ̀ ẹrú Ọlọ́run kan Abdulwasi ìlú Canada lọ́wà Ọlọ́run dákun bá ń síjú àánú rẹ̀ wò ó Ọlọ́run dọ̀rọ̀ rẹ̀ yọrí sí bó ṣe fẹ́ gbogbo wọn tẹ́ ń bẹ lókè òkun Ọlọ́run bá ṣe Ahmad ìdúwà gbogbo wọn Ọlọ́run ṣàánú gbogbo wọn àáfàá wa Muhammad tí wọ́n ń bẹ nílùú èbó UK Ọlọ́run síjú àánú rẹ̀ wò yín jẹ́ ẹ máa rí dùnú ni má jẹ́ rí bànújẹ́ ìdílé yín Ọlọ́run má jẹ́ ó di bànújẹ́ Ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa tàfà wa tó jẹ́ ìyàwó wọn àti gbogbo àwọn ọmọ gbogbo wa yẹ ẹjá ṣe bismillahir rahmanir rahim ẹyọ kọ̀ọ̀kan fún wọn bismillahir rahmanir rahim alájọ ọlọ́wọ̀dà
ẹ má sá lọ o ẹ má sá lọ ẹ má bọ̀ wá o ẹ bá ti ṣe fátíà fún wa ó tẹ́ wa lọ́rùn o ẹ bá ṣe fátíà ó tẹ́ wa lọ́rùn la tabkhal lima tukhfi ma Allahu mubdi lima tukhfi ma Allahu mubdi ẹ sì fi tọ́lọ̀ ń gbé hàn tẹ́ fi pamọ́ àmì kálukọ́ dàníyàn. wọ́n fi gbé wọn lẹ́nu. chairman dáhìn fẹ́ wọn lọ́wọ́ ilé ọ̀jẹ̀ fẹ́ wá. Ayé a sọ pé a lè àtúntò lọ́wọ́ lóòótọ́ ni àṣẹ̀ṣẹ̀ pé akí bàbá àwọn àgbà international missioner àfa àwọn àgbà insha Allah wọlé wá sí àgbà ọdún náà gàrí náà ọlọ́run tí ó bàjẹ́ àgbàdo náà dá Muhammad wájú ọlọ́run àdèmàkà wọn wá kó wa lọ Madina pé ká lọ ṣàdúrà gbogbo ìjàmbá pẹ̀lú wa ní ká mọ́nà pẹ̀lú ohun bàbá wa Ànábì àgbà wàláì tó gbọ́ àwọn tá a lẹ́bi Ànábì àgbà á pé ire. ibi gbogbo bó ti di ń ká bàbá wa àgbà gbogbo àwọn ọlọ́gbọ́n ni wọ́n wá sùrù bò ní wọ́n wá ń bi àbá àwọn ọmọ ìdùnnú tí olúwàsí àgbáyé pé ó ti tó ohun eléyìí ń bolo ó ti tó wá tí wọ́n ń sọ fún wọn pé ohun bàbá Ànábì àgbà ní Nàìjíríà wọ́n dà wọ́n kó dáwọ́ fún mi Mádínà wàláhì làásì torí pé mo lo Ànábì àgbà lẹ́sẹ̀ kan náà lèmi náà wọ́n bá yín dúpẹ́ bọ́lọ̀ pé wọ́n dúpẹ́ ti ìsíléyà wọ́n dúpẹ́ ti ìsíléyà àwọn àtọrọ àdúrà dá ọdún dáwọ́ fún wa ọlọ́mọdé àwọn alábàdúrà ti gbà tó kálukú sí lọ pé àdúrà dá gbogbo àwọn àjẹmọ́ àyíká ọlọ́mọdé àjẹmọ́ àwọn dà èyí tí bàbá wa àjọ tọrọ fún wa àtọ̀tọrọ fún wa àtọwá wá lónìí ó ṣe déédéé ọjọ́ bí alẹ́ Muhammad ọlọ́wọ́ wọn náà nẹ́bí wọn náà àgbẹ̀ àwọn gbà ilé àlájọ́ àjọ ní dàrú ilé àlájọ́ àjọ ní bàjẹ́ gbogbo tí ó ń bàjẹ́ ọlọ́run kí yóò wọ́n bẹ̀ àmúwọ́dì gbogbo ilé ilé ẹni tí ó ń gbàgbọ́ ìrọ́ àtijẹ́ ní òsì tọ́jọ́ mbẹ́ bàbá wa Ayara àwọn náà làgbáyé àgbáyé làwọn náà ọlọ́run ní yóò bàjẹ́ àbáàtìyà. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر الله أكبر الله أكبر àlékún àlàáfíà ara ọlọ́mọ sábà wá sí fún wa àlékún òkú ara ọlọ́mọ wá sí fún wa ọlọ́mọ ògbó tí tẹ̀yà bí àgbà lápòkè lókè ọlọ́mọ bá gbogbo kàkà sí wa ọlọ́mọ ìhàdà òbíkà ìwà ìkẹsẹ̀ máa yẹ fún wa sálẹ̀ àmúna ọ̀rọ̀ ìṣòro àti ọ̀rọ̀ wọn ni a máa gbàgbé wá sí lọ́jà mẹ́ta.